kíkún má pọ̀rẹ́ mi o kàrùn má ṣọ̀rẹ́ mi koríko sùn mi o ayọ̀ mi ni kíkún má pọ̀rẹ́ mi. Ebúdọ̀lá ebúdìrí Àbẹ̀bí alókèrè wọ́n sì bó sòrò yọ. Kíkún má pọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi o aláṣírí mi. Kíkún má pọ̀rẹ́ mi. Àbí bàtàyé ọ̀yẹ̀wò mo fẹ́ òṣòrẹ́ mi. Àbẹ̀bí kíkún má pọ̀rẹ́ mi. Wàhálà ìdààmú kò ní jẹ́ tirẹ̀. Ẹ̀mí á ṣe ọ̀rẹ́ mi. Àbẹ̀bí o alájà Gani àtàbẹ̀bí ní jàbẹ̀bí wọ́n rìn bá lọ́dọ̀ àwọn bàbá rẹ̀. Ebúdọ̀lá o ebúdọ̀lá ebúdọ̀lá ebúdọ̀wó ebúdì ìdókò rẹpẹtẹ ọmọ ìdí olóhùn níjó tẹ. Abdulrasheed Ọlálékan mò ń ké sí o ọmọ wọn nílọrin Àbájá inú lójú ọtí jẹ́ mọ́ ilé wa. Ọmọ Agbasílẹ̀kẹ̀ ilé ọlọ́mọ yeye nílùú Ìlọrin ni àkàlẹ̀ àgbè níṣẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀ kò ní Ẹlẹ́dùmarè àtúntì rẹ̀ ṣe. Màmá Yọ̀mídé màmá ọdún ayọ̀ o màmá Èmídé màmá ayọ̀ ọba mi báwọn ọmọ rẹ̀ kó sámáyẹ̀ yẹ́ láàrin wọn. Ìwọ làbúrò Aláàjì Taofik Àkànní àbúrò Aláàjì Ismaila ní Dublin ní ọ̀yà rẹ̀. Ọ̀rẹ́ Àbẹ̀bí ń bẹ nílùú òyìnbó London ló fi ṣẹlẹ̀. Ọ̀nà kúsájò bí èéfín lọ́la ọlọ́wọ́n bá èèyàn rẹ̀ ló rán mi wá bí o. Alájà Bọ́lá ti tó Mọ̀nsúrà tó ló rán mi wá bí aya ọmọlẹ́wà ọ̀rí ọmọ olókùn la pẹ̀rán lé o ọmọ ọlọ́rọ̀ alágógó àsìgbà lánà ti ń bẹ lánà tó òun ìlórí wa kọ́rẹ̀ òun ayò òun òpójò ti ń pagún bọ̀jọ́ ti pẹ́. Èmi ò máa kábàámọ̀ pé mo ní ọ̀dọ́rẹ́ Àbẹ̀bí mi Àbẹ̀bí òjò pa mí dákun máa pa Àbẹ̀bí òrùn pa mí dákun àsìkò rẹ̀ mi àti kékeré láti ṣọ́rẹ́ láti pín ní sí wọ́n pọ̀rẹ́ iyọ̀ rẹ̀ olóríire kìí ara wọn ikú ò ní pa ọ́ ẹ̀rín ṣe ọba lọ́sọ̀ọ́ ipò èso wọn ní àyìn títí láéláé. Àbẹ̀bí ń bẹ ní London orí Alájà Mọ̀nsúrà Bọ́lá ti tó ń bẹ ní Canada òjàre ìrù ayọ̀ lẹ́ máa gbọ́ ẹ̀ní gbóhùn ara yín sábúrú láṣẹ Elédùmarè ìwọ̀ba. Alájà Mọ̀nsúrà Bọ́lá ti tó ó ní súré kálá ìjàgà ní Àbẹ̀bí ó ní kí ọ púpọ̀ kìkì ìrọ̀dẹ́nulé ìlọdílé àwọn bàbá rẹ̀ ọmọ Àkàlàmbí Agbasílẹ̀kẹ̀ ilé ọmọ yeye nílùú Ìlọrin láyé Àbájá inú dòdò ó ti jẹ́ mọ́ ilé wa. Ìlọrin gèrè àlímì tèmi ni Ìlọrin bó ti tóbi tó yàn kò lékún àsìlẹ̀kùnkùn rẹ̀ bọ̀ báyìí Sàó lọ́tún Àmọ́yọ̀ lọ́sì ọmọ akéwú gbẹ̀rú ọmọ àbàdúrà gbọ́rẹ́. Ìlọrin Àfọ̀njá ẹnu dòdò yóò egun búra bó bá dénú gbó màkàkó búra bó bá rè gbalẹ̀ ọmọ pé mọ ilé wa búra bẹ́ẹ̀ ò bára fi ọba ìdòpó láyà àjò ọmọ ìgbìyànjú ọ̀tẹ̀ òpókòrò títí etí bẹ́ẹ̀ ládẹ́ òyìn òpókòrò bí ńláńlá ló lájàsìn òpó kájà kàrọ̀ yọ abílẹ̀dẹ̀ súnkáwẹ̀ ni ó lọ́ba jura wọn lọ ìwọ̀n lẹ́nkú àmọ́ àráfíbìnrin ní ìbílẹ̀dẹ̀ lọ́wọ́ rírí pẹ̀tẹ̀ tí máa sọ ọwọ́ mi kẹ̀kẹ́ mi jẹ́ mi ní ọmọ ìpèjè ìrẹ̀kẹ̀. Alájà Gani o Ebúdọ̀lá mi o
ìjọ tí rélùwé ìjọ tí rélùwé forí sọlẹ̀ sí kànga ẹni tó gbé ọpẹ́ ìwúrí àmọye tẹ̀sán Ìlọrin mẹ̀sùn jàmbá ooo Ìlọrin àbẹ̀já ẹnu lójú yọ orí ìlọdílé màmá rẹ̀ gangan a kì í nílé bàbá káwọn àti màmá ìta ẹlẹ́fun ilé olókèlé nílé ẹlẹ́fun màmá rẹ̀ ni ẹ̀yin lọ́mọ láàrin àbẹ̀já ẹnu lójú yọ ẹ mọ̀ pé ìfẹ́ àfẹ́ràn jù tí Ìlọrin fẹ́ Kùránì ni wọ́n fi jogún àṣírí bíbò tẹ̀ Ìlọrin ló jẹ́ o ọmọ sùpò bí owó ọmọ sàrà aládé àkàtì wọ́n ti máa kí màmá rẹ̀ gangan ẹ̀rí ìlú tó jìnnà sí náà tó súnmọ́ rẹ̀ dáná ní Ìlọrin àbẹ̀já ẹnu dùn jù yọ àbẹ̀bí o ti sọdún yìí náà wá ti ṣe tẹ̀lé sí nínú owó nínú ọ̀la tọmọ tìrẹ pẹ̀lá ikú ti ṣe balẹ̀ ọ̀rọ̀ ẹni bá ní òkú olúwa rẹ̀ ní ọ̀gbẹ́ ìkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra ó ní kú sájò bí èéfín afẹ́pà láì máa fẹ́ ná ayé ò ní fẹ́ ọ̀pá ìwà àtọ̀rẹ́ rẹ̀ ẹnì kejì rẹ̀ ayò rẹ̀ ìdùnnú rẹ̀ alájà bọ́lá ti tó wọn súra mọ́ ló mú lápẹ̀rẹ̀ lé ọba ló sọyìn bọ̀ èso wá ní àyìn títí láéláé èyí pẹ́ fúnra yín kalẹ̀ láṣẹ Elédùmarè ọba àṣeyìnsàmọ́dún alájà kàníyà àbẹ̀bí ọdún ẹ̀yọ ọdún ìdùnnú ọdún rẹ̀ ló máa sọ mo pé tábà ní tani ọ̀kan léwì látẹ̀kọ́ mọ pọ́lá mi lẹ́kàn lèmi jẹ́ Ibrahim Idris àtàrà yẹn fẹ́ akẹ́rẹ́ àgbáyé àgbọ̀n tún gbọ́ ní jẹ́ ìwé lọ́dọ̀ ọtí wa ká òkú ọlọ́rọ̀ ọmọ ìyá ọ̀la.